èyí tó bá jẹ́ àṣìṣe ibi kíní yìí kò yẹ kẹ́ gbé wá sórí ẹ̀rọ àgbàgbé gbogbo àwọn tí wọ́n ṣètò tí wọ́n jọ mọ̀ Ọ̀yọ́ bàbá Dáúdù Ìgíogun òdu ni wọ́n wò Ṣáìmọ̀ wọn sì sọmọ àlè Ọ̀yọ́ àwọn tá a tún kàtì ẹjọ́ lọ́mọ ọbọ̀lọ́mọba tí wọ́n wà ń bẹ̀ náà ìmọ̀lẹ́ wọn ẹ tọ́ wọn lọ nítorí bá jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ̀ yẹn ju ẹ̀ láàrin ara yín mo fẹ́ kẹ́ ẹ rántí pé ìlú Ọ̀yọ́ ìlú ìtàn ni ìlú ìpìlẹ̀ ni tó jẹ́ pé gbogbo ń tẹ́ ẹ bá sọ lábùkù tó bá jáde lórí ẹ̀rọ àgbàgbé lónìí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún Ọ̀yọ́ tó jẹ́ ọ̀tá ìpìlẹ̀ ọ̀tá àtàn gbogbo wọn mú sọ́wọ́ wọn sì fi tako yín wọn fi tako Ọ̀yọ́ àkọ́nù ẹ̀kejì ni pé ẹ̀yin aláàfáà gbogbo ń tẹ́ ẹ bá ṣe pátápátá níbi ọ̀rọ̀ yìí nìsín lórí ọjà síwáyé ẹ mọ iye yàrá yín lọ́dọ̀ àwọn ọba ńlẹ̀ Yorùbá tẹ́ ẹ bá gbọ́ ẹ níbi pé ẹ bá ara yín já ẹ bá ọba sí kan àwọn obìnrin dá yín ló mọ̀ kódà tẹ́ ẹ bá ní ètò kan tẹ́fẹ́ lọ gbé bá àwọn ọba mọ̀ iye tó yẹ kí ni wọ́n mọ̀ pé ẹ gbọ́ra yín yé tẹ́ ẹ bá ti gbọ́ra yín yé ni yọ ọmọ kó ẹ̀rẹ̀ bá àwọn ẹ̀yin afá. Lórí ọ̀rọ̀ ayẹyẹ wíwé láwà ní bàbá wa ìmáàmù Ọ̀yọ́ tuntun amòfin Sheikh Hussein Bilal Akínọlá ọmọ Akéwùgbẹ́rù ọ̀rọ̀ kan jẹ jáde ń bẹ̀ mo wo fọ́nrán kan lónìí ibi tí àfáà kan ọ̀kan nù àwọn àfáà wa tí wọ́n jẹ́ Zumratul Mumin nílùú Ọ̀yọ́ tí wọ́n jáde yìí lóòótọ́ táwọn àfáà yìí sọ táwọn àfáà wa yìí sọ àkíyèsí ni wọ́n pe àwọn tó ṣe ètò yẹn sí ṣùgbọ́n àkọ́kọ́ kí n tó máa lọ mo fẹ́ pè wá sí nǹkan kan mo fẹ́ rọ gbogbo àwa tí a bá tún padà jáde lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ rọ̀ wá ni o àtàjẹ́ mùsùlùmí ká padà jáde lórí ọ̀rọ̀ yìí tó mọ̀ pé ọ̀rọ̀ yìí yóò lọ kọjá bẹ́ẹ̀ àyàfi tó bá jẹ́ pé àwọn mùsùlùmí tá a bá ti nárò jinlẹ̀ tí rònú wa ti jinlẹ̀ lókù lọ́rọ̀ òtún ní lọ́mọ ní ó dùn bẹ́ẹ̀ ní mo fẹ́ rọ̀ wá sí ni pé ẹ dákun gbogbo tá a bá sọ ń bẹ̀ ẹ má dákọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwádé Ẹlẹ́wù Ẹ̀tù ẹ má dákọ̀ wọn bẹ́ẹ̀ Aláàfin Ọ̀yọ́ kọjá bẹ́ẹ̀ o Aláàfin Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ọba àlékè ọlá ló sì gbé Aláàfin Ọ̀yọ́ ló gbìyàn kalẹ̀ fún wa nílẹ̀ Yorùbá àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe o Ọlọ́run ló gbé Aláàfin Ọ̀yọ́ kalẹ̀ Ọlọ́run tó sì wà báyìí dáadáa Ọlọ́run ló wọn sábàbí pé wọ́n fún wọn ní kálukú ní ìwọ rẹ̀ kọ́mọ àjẹ́ pé báyà ń gbà tẹ́ bá ń gbé àwọn Aláàfin Ọ̀yọ́ tẹ́ ń gbé ọmọ gbọ́ lásìmọ́ tó wà ń ta lásìkò yìí kọ́mọ pé àwọn tó jẹ́ tí wọ́n jẹ́ ọ̀tá àlọ́síwájú ìlú Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá lápapọ̀ kọ́mọ pé wọ́n gbàbẹ̀ wọlé sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ lá tí wọ́n tún á máa fi mùsùlùmí bú bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ dákun àfẹ́kẹ́ dákun wọn sí pàápàá ẹ dojúkọ àwọn tí wọ́n ṣe ètò tẹ́jẹ́ planning committee yìí ntẹ́ lẹ́bàá dojúkọ wọn ẹ mọ̀ wulẹ̀ gbé wá sórí ẹ̀rọ àgbàgbé nígbà tó jẹ́ pé ní ọmọ Ọ̀yọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ mọ̀ lé wọn tẹ́ ẹ bá mẹ́rọ̀ bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ lé tí ń gbé ẹ lé débẹ̀ wò lé yín padà tí wọ́n bá wá lé yín padà lẹ́yìn ẹ̀ lẹ́ wá lẹ́tọ̀ àti wá sórí ẹ̀rọ àgbàgbé láti wá fi ẹ̀hónú yín láti fi hàn. tó máa lọ nínú táwọn afáà wa yẹn sọ wọ́n dákọ̀ pé àwọn àgbààgbà afáà lọ́yọ̀ọ́ wọn wà ń bẹ̀ wọ́n dákọ̀ bàbá láwòsàn kankan wọ́n dákọ̀ gba àwọn bàbá yẹn lọ kọ́lọ́n jẹ́ gbogbo wọn pẹ́ kọ́lọ́n mọ́ ti mú wọn kú ń bẹ́ báyìí inú ilé wọn kọ́lọ́n mọ́ jẹ́ ọ̀dà òru wọ́n wá dákọ̀ bàbá kan lọ́jọ́ àbá wa tí wọ́n jẹ́ mufti Ọ̀yọ́ pé wọn ò sí ní ìjókòó ẹ̀jẹ̀ yẹn afáà wa ẹ̀jẹ̀ àbẹ̀rù Ọlọ́run bàbá mufti Ọ̀yọ́ yìí wọ́n wà lára àwọn tó ṣe screening tí wọ́n ṣe ìdánwò fún ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù pé só kójú òṣùwọ̀n àbí kò kójú òṣùwọ̀n ní tí n bá ń sọ ẹ̀ tó bá jẹ́rọ ẹja mi mo sọ wọ́n àwọn tó ṣe ìdánwò fún àwọn tó fẹ́ jọdún ìmáàmù bàbá mufti Ọ̀yọ́ wà ń bẹ̀ nígbà tó bá mú yàn tí yàn bá wà nínú àwọn tó ṣe ìdánwò ẹ dákun sọ yẹn wọ́n ṣẹ̀ mọ́ fi wé pé wọ́n pé ní tẹ́pẹ́ yẹn ní ẹ̀yin létò ẹ̀yin lẹ́sà gbé kalẹ̀ rẹ̀ ẹ̀yin tí wọ́n fẹ́ ṣàjọyọ̀ lé lórí ẹ̀yin lẹ́sẹ̀ ìdánwò fún tẹ́ yege sọ wa ẹ wà àdìsẹ́ yín wà dérú bẹ́ẹ̀ àbí wọ́n sọ pé àti yín báwo ẹ̀yin yẹn wá mo fẹ́ kẹ́ wá nǹkan fìlẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wá gbọ́ àwọn tí wọ́n wà tí wọ́n jẹ́ eléètò ayẹyẹ wíwé láwà ní yìí bó ṣe lọ mo fẹ́ dákọ̀ gbogbo wọn kódà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ọ̀nbẹ́ńbì àmọ́ àní sọ sórí atẹ́gùn á dákọ̀ gbogbo wọn ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tẹ́ tẹ̀lé ètò ìbó ṣe lọ mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ àwọn tẹ́ bá dá mọ̀ náà tí ì bá sọ ọmọ Ọ̀yọ́ àti ì bá sọ ọmọ Ọ̀yọ́ nù wọn tí wọ́n bá fi hàn kún láti dàkọ̀ sábúrú ń bẹ̀ torí pé gbogbo ààtò nǹkan kan gbogbo òṣèlú àwọn kan náà ni wọ́n ṣàgbàtẹ̀rù ẹ̀ ibì kan náà làwọn ètò kọ̀ọ̀kan sì ti wá orí díẹ̀ yìí mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ àwọn tí wọ́n jẹ́ inauguration and turbaning committee àwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n jẹ́ committee àwọn ni bàbá wa imam Sheikh Imam Daud Ìgíogun Khadimul Muslim of Ọ̀yọ́ Kingdom àwọn ni wọ́n jẹ́ alága àgbìmọ̀ tó ṣètò tí wọ́n ṣe ní ọjọ́ kẹfà oṣù kejìlá tí wọ́n wí láwọn ní fún bàbá imam Daud ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn ni Alhaj Chief Tajudeen Kamarise ààrẹ mùsùlùmí Ọ̀yọ́ Aláàfin Kingdom ààrẹ mùsùlùmí tó ṣètò ọjọ́ náà nù o ẹni ẹlẹ́ẹ̀kẹta ni ọmọọba Latif Ọ̀wọ́adé ẹni ẹlẹ́ẹ̀kẹta nù ẹlẹ́ẹ̀kẹrin àwọn ni Alhaj Razak Ogunbado Alhaj Razak Ogunbado ẹlẹ́ẹ̀kẹrin nù ẹlẹ́ẹ̀karùn Dr. Abdulmumin Hamza chairman alága fún Ọ̀yọ́ Muslim Community ẹni ẹlẹ́ẹ̀kẹfà àwọn ni Alhaj Abdulrauf
treasurer akápò Muslim Community Ọ̀yọ́. Ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn ni Dr. Abdulrahim Katayeyanjuẹ. Ẹni ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ni Honourable Tijani Daoud. Ẹni ẹlẹ́ẹ̀kẹsàn àwọn ni Ustaz Sulaiman Ezaoke ẹlẹ́ẹ̀kẹsàn. Ẹni ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ni Sheikh Mudir Ajigini. Ẹni ẹlẹ́ẹ̀kọkànlá àwọn ni Ọ̀tún Ìmọ̀lẹ̀ of Ọ̀yọ́ Kingdom. Ẹni ẹlẹ́ẹ̀kẹtàlá àwọn ni Alhaj Dr. Taofik Lamidi PhD Alhaj. Ẹni ẹlẹ́ẹ̀kẹrìnlá àwọn ni Dr. Mikael Adekunle Adesola. Ẹni ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún àwọn ni Elégbèdé Mayowa Rahman Elégbèdé Mayowa Abdulrahman. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún number 16 àwọn ni Alhaj Masud Daramola. Number 17 ni Alhaj Teslim Abubakar Number 18 ẹlẹ́ẹ̀kejìdínlógún àni Alhaj Tijani Abidin. ẹlẹ́ẹ̀kẹrìndínlógún àwọn ni Princess ọmọọbabìnrin Fatima Owóadé ọmọọbabìnrin. ẹni tó jẹ́ number 20 tó jẹ́ number 20 àwọn ni Alhaj Teslim Adediran former registrar. Ẹni ẹlẹ́ẹ̀kọkànlélógún àwọn ni Hamir Afọlábí Abdulkabir Ọláwálé. Ẹni ẹlẹ́ẹ̀kejìlélógún number 22 nínú àwọn tó jẹ́ ìgbìmọ̀ tí wọ́n ṣe ètò yẹn nípa wíwé láwà ní Ìmáàmù Ọ̀yọ́ àwọn ni Malam Abdulhamid Maruf Bilal. Àwọn ogún èèyàn àti méjì 22 èèyàn tí wọ́n wà nígbọnú bí wọ́n ṣe ṣètò wíwé láwà ní bàbá wa Imam Hussein Bilal Akínọlá ọmọ akéwùgbẹ́rú tí wọ́n jẹ́ Ìmáàmù Ọ̀yọ́. Àwọn tí wọ́n wà níbi ètò wọ́n ṣe wíwé láwà ní nìyẹn. Nípa prógámù gangan ọjọ́ 5 tó fi di ọjọ́ Jímọ̀ ó bẹ̀rẹ̀ láti December 1st December 1st títí ọjọ́ Monday. Wọ́n ṣe program láti aago 10 àárọ̀ di aago 12. Event Quran competition fún gbogbo àtàbà ní program yìí lọ mo fi ń kà fún o. Event ẹlẹ́ẹ̀kejì ńjọ́ Monday yẹn ó ní ìbánisọ̀rọ̀ Ọlọ́run guest lecturer àwọn dẹ̀ ní ẹni tó ṣe wá àṣìjọ́ náà ní Alhaj Imran Abdulwahab Imam Sabo. Ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ṣe ìbánisọ̀rọ̀ wọn dá lórí Islamic value on enhancement of women status. Ìtí kan sọ̀rọ̀ lórí ọjọ́ náà nù. Ní ọjọ́ kejì ọjọ́ Tuesday ìbánisọ̀rọ̀ náà tó ń lọ́njọ́ náà tó jẹ́ pé ẹni tó jẹ́ olùbánisọ̀rọ̀ ọjọ́ náà ni Asheru Muftahudeen Solaudeen Olóyin Professor Tanimowo Odunurein àti Dr. Adeniran Abdulateef. Topic òun náà wà ń bẹ̀. Wọ́n dẹ̀ ṣe Quran competition náà jọ náà. Ọjọ́ kẹta ọjọ́ Wednesday wọ́n tó ṣe lecture náà Ustaz Abdulrasheed Abdulrauf Osiofit. Ẹni ẹlẹ́ẹ̀kejì ni Ustaz Abdulrauf Mustapha Àgọ́. Islam ọjọ́ kẹrin ni lecturer ni Sheikh Sulaiman Ajísáfẹ́ Ọbalolú. Ẹni ẹlẹ́ẹ̀kejì tó ṣe lecture ńjọ́ ẹlẹ́ẹ̀kẹrin àwọn ni Alhaji Hasan Adémọ́lá Arasi. Ọjọ́ karùn-ún tọ́jọ́ Jímọ̀ ọjọ́ Friday special Jumat prayer àwọn ṣàdúrà ọjọ́ Jímọ̀ ní gbọ̀ngàn mọ́sálásí ńlá àtìlú Ọ̀yọ́. Lẹ́yìn ẹ̀ ni ètò tó wáyé ní ààfin bàbá wa Aláàfin Ọ̀yọ́ bá Bímbọ́lá Akínmọ̀wádé Ẹlẹ́wùẹ̀tù tí gbogbo wájọ wà níbẹ̀. Ẹ̀yin afá ẹ dákun ẹ má jẹ́ ayẹyẹ ara wa o. Ẹ má jẹ́ ayẹyẹ ara pàápàá lọ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹ Kẹrẹmọdé ọmọ Àtìbà. Ẹ dákun ẹ já kíyèsára o. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ náà dé dúró ẹ kíyèsí ọ̀rọ̀ ẹnu yín lórí ọ̀rọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́. Ẹ dákun ojú òní tì yín o. Òdùjú báyìí lọ mo tún padà bọ̀ tí n bá tún gbọ́ nǹkan mi ní tó wá láti kọ́ kí sọ̀rọ̀ ọjà rárá kì í sọ̀rọ̀ ọjà pàápàá gbogbo èèyàn ni wọ́n pé gbogbo èèyàn ní sí kí ni o gbogbo èèyàn ni wọ́n pé gbogbo ẹni tí wọ́n pè kọ́ lọ́wọ́ tí wọ́n bá pè yàn ẹ tí wọ́n bá pè náà tọ́ wá bẹ́ẹ̀ wọn ò yẹyẹ ní kankan àwọn èèyàn jẹ wọn mu wọn ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ nínú ọwọ́ rẹ̀ sínú ẹ̀kọ́ nípa kúsùn bàbá Aláàfin Ọ̀yọ́ gan tó gbogbo alọ́mọba náà ni wọ́n dùn gbogbo èèyàn kọ́ ni nǹkan tí yẹn bá ṣe ọ̀tẹ̀ lọ́rùn tán ní tí ọba wa tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ afọwọ́nú ká gbà fọlọ́run ká sì mọ̀ retí pé Ọlọ́run bá yóò ṣe kíni yóò san wá lẹ́san ẹ̀san ọ̀dọ̀ Ọlọ́run ọ̀sán ju tèèyàn lọ àdúrà wọgbà olúwa ọmọ Yorùbá ó tún padà bọ̀ ẹ ṣé.